ojú ìkan ṣe kì í ṣe máa là má ṣe gbàgbé ọmọ mi wọ́n tọ́jú ń pọ́n òbí rẹ̀ kò ní ti rí ọlá orí bẹ́ẹ̀ ó kàn ṣọmọ ọlọ́kù bẹ́ẹ̀ ni a kò ní sí pẹ̀lú òkú rẹ̀ ọmọ mi. Ọlọ́run ọba bá fún ọ lálàáfíà ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ mà mi dẹ̀ fẹ́ kẹ́ take care anyhow fẹ́ kẹ́ take care very serious ṣe rí gbogbo test carry out lórí mọ́mì ẹ mọ̀ kí mo sọ fún yín táwọn drugs ẹ̀ bá ṣiṣẹ́ dáadáa lára wọn a máa láti resort sí operation so operation yẹn náà la need láti ṣe báyìí ṣe gbọ́ operation yẹn náà la need láti ṣe so nǹkan tẹ́ kó máa bá mi ṣe ń sìn ni pé ẹ rí àwọn staff wa ní account wọ́n á ti cost iye tẹ́ máa sọ síbẹ̀ so tẹ́ bá ti lè sanwó yẹn ẹjọ́ tí ọlọ́mọ afẹ́kẹ́ san very early tomorrow morning or ó pẹ́ ju bóyá 2 days kárí ti carry out operation yẹn kó tó pẹ́ ẹjọ́ tí ọlọ́run ṣe gbọ́. Doctor ẹjọ́ torí ọlọ́run ṣé kò sí nǹkan mi tẹ̀lé ṣe fún wọn I mean bóyá kẹ́ recommend oògùn fún wọn kí wọ́n lò àfi operation yẹn. ṣe rí oògùn náà ni ó ti sustain wọn up till this moment so ń sìn kò sí any other option ju cash operation yẹn lọ ìyẹn ló lè save life wọn ọlọ́run jẹ́ ká lóko yẹn lọ́rùn ẹjọ́ tó ọlọ́run ṣe gbọ́. madam ọ̀rọ̀ ìgbé kọ́ leléyìí ẹ tra àti tètè wá owó yẹn ni. Súnmi. ọ̀rẹ́ mi ó ti tó mo ní láti máa sunkún. má ṣe gbàgbé ọmọ mi wọ́n tọ́jú pọ́n òbí rẹ̀ kò ní ti rí ọlá orí bẹ́ẹ̀ ó kàn ṣọmọ ọlọ́kù bẹ́ẹ̀ ni a kò ní sí pẹ̀lú òkú rẹ̀ ọmọ mi ọmọ mi ọmọ mi. Àǹtí Tolú ẹ ká sùn. Mo ti béèrè lọ́wọ́ àbúrò yín tẹ́lẹ̀. Ẹ wò dókítà ní kí n sọ fún yín owó tẹ kó wá kò ṣe anything náà ẹ ní láti lọ wá owó ṣe tówó yìí ò bá pé wọ́n lè ṣe operation fún mọ́mí o. Mo ti deposit 150,000. Kò ràn kankan ẹ wò ìjáfara ó léwu o ìjáfara ẹ tètè lọ wá owó tẹ̀yìn ṣe ń bíbá ẹ̀ ń kọ́ ní solution ẹ lọ wá owó ni o. Àǹtí abẹ́tà kẹ tètè find solution kọ́ lè bẹ̀rẹ̀ treatment fún mọ́mí. Ẹ ṣe gan. Susan kí ni màá ṣe báyìí? Èló gangan ló wọ̀n. 750,000. 750,000 ni. 750,000 naira. Lẹ́wọ́n kó 150,000 wá. Iye tí mo rí nìyẹn. Ṣòro bẹ́ẹ̀ nípò máa ṣe anything ni. Wọn ò ní dáwọ́ lé nǹkan kan náà. Mami. Tolú, a ní láti kúrò níbí. We need to act fast. Àǹtí mi, ẹjọ́ nítorí ọlọ́mọ ẹ̀kan ṣẹlẹ̀ sí mọ́mí o. Mo kò ní ṣe mọ́mí. Let's go. ojú ìkan ṣe kì í ṣe máa là má ṣe gbàgbé ọmọ mi wọ́n tọ́jú pọ́n òbí rẹ̀ kò ní ti rí ọlá orí bẹ́ẹ̀ ó kàn ṣọmọ ọlọ́kù bẹ́ẹ̀ ni a kò ní sí pẹ̀lú òkú rẹ̀ ọmọ mi gbọ́ ọmọ mi o ọmọ mi gbọ́ ọmọ mi o ọmọ mi má ṣe gbàgbé ọ̀rọ̀ àjọsọ ojú ìkan. Kí ló ń bẹ̀ mí fún sọ fún mi tó ń bẹ̀ mí fún òun pariwo nísìnyẹn ní gbọ́ nísìnyẹn wọ́n lè lólúwẹ̀ olójú àánú ṣé mi mo fi ṣe wọ́n ni ṣé wọ́n lé mi ni mo fi sickness tó ń ṣe wọ́n èmi wọn ni mo fi ṣe wọ́n àbí ńgbà tẹ dé ọ̀dọ̀ babaláwo tó ń gbé ọ̀pẹ̀lẹ̀ lulẹ̀ báyìí wọ́n sọ pé mi ni mo yọ lójú ọpọ́n fa kí ló ń bẹ̀ mí fún ìwọ lè bẹ̀ mí Tolú mo ní ìrẹ́ lè bẹ̀ mí ó mọ bẹ́ẹ̀ mi ṣe bẹ̀ wọ́n tó ní gbogbo ilé ìwọ wo ta ló ń ṣe bẹ̀ fún mi ta lẹni tó ń ṣe oúnjẹ fún mi ta ni mo lè ní kó lọ má bọ́ wá kò sí èmi nìkan náà ni bàbá ń dágbé kò kún sẹ́ni tó ń yọ wá mo dẹ̀ bẹ̀ ìwọ títí pẹ̀lú àwọn ọmọ tó ń kó kiri èmi ò nídìí lẹ́fẹ̀ẹ́fẹ́ báyìí èmi báyìí ó máa pọ́n ròbòtò fún mi nìkan jọ ọmọ yìí fún mi nìkan tó lùjọ kó tiẹ̀ máa bá mi oúnjẹ rárá fiancé ẹ̀ wà lọ́nà òyìnbó boyfriend ẹ̀ wà ní Kaduna wẹ́ tiẹ̀ náà ló dé yẹn o ó dé bolúgbọ́n mo mọ́ra ọ̀ náà mo mọ́ra o tèmi dé bá mi mọ́ra o madam láàmú. máa fún yín sí ẹ jẹ́ kí n lọ pè wọ́n wá máa fún yín sí. ìfẹ́ wọn èmi ò fẹ́ wọn má fi búrẹ́dì kó mi lọ́mọ ọbẹ̀ wo bí èló gan tiẹ̀ ní
owó tá à ń sọ̀rọ̀ yìí. 750,000 ní sá. tó tán 750,000 naira o mọ̀ pé mi lè mú mo lè fún ẹ ní ìlọ́po ẹ̀ lọ́nà 4 o mọ̀ bẹ́ẹ̀ àbí. ìwọ ń fẹ́ kémi ràn ẹ́ lọ́wọ́ gbà fún gbàdà ní lóko ní gbà fún rí nígboro ará oko tó fẹ́ jẹ búrẹ́dì ìgboro ará ìgboro náà á mú àṣekínni kó náà fi sun ránṣẹ́ àbí ìwọ ràn mí lọ́wọ́ tí ẹ̀ dúró náà àǹtí mi tá à ń sọ yìí náà yẹ ọkàn ro ti torí Ọlọ́run àti tọmọ mọ̀lẹ́bí ni kí ni nígbà tá a wà lọ́mọdé wọ́n bá fún wa o àwa méjì níbi táwọn àwọn parents wa tí wọ́n náà sì dá àwa méjì wọ́n á fún wa lẹ́ran 3 àǹtí mi á dẹ̀ kó 2 sọ́dọ̀ báyìí àwa mú ẹyọ kan yẹn àwa pín sọ́nà ẹyọ kan ṣo tó kù àwa pín sọ́nà 2 wọ́n á tún wá mú kan bẹ́ẹ̀ wọ́n á mú fún mi wọ́n dẹ̀ gbà fọlọ́ wọ́n jù mí lọ ìwọ náà tí n bá rán ẹ ń ṣẹ́ n bá rán wọ́n ń ṣẹ́ wákàtí 2 wákàtí 3 ó tí ì padà dé wá jíṣẹ́ ẹ ń wò kí ni mo fẹ́ ṣe àsìkò tèmi náà rèé o ó ti dé báyìí o bó ṣe wà yìí jẹ́ nǹkan kan sọ fún ẹ pa fún ẹ lówó yẹn. ẹ ṣe sá ẹ ṣe ọlọ́wọ́ àwọn ìnáwó ọmọ yín náà rárá ló sá ẹ ṣe sá. ṣùgbọ́n 150,000 máa kọ́ fún ẹ ní check máa fi yẹn tẹ̀sí ẹ wò lórí ìdánwò tí máa gbé fún ẹ tó bá ti wá pass ilé yìí náà ló ti máa wá gba 600,000 naira cash tó kù. ẹ ṣe sá ẹ ṣe. mo ṣe mi ì tí ì ṣe o ò tí ì gbọ́ condition náà condition yẹn ni pé èmi ò ní ìdààmú ọ̀rẹ́ yẹn mọ́ o ìwọ gangan ni mo ní ìdí nísìn. kí n débẹ̀ gangan ìwọ kí n débẹ̀. ẹ ṣe ló lọ ṣe ló lọ. ṣòro pọ́fẹ́ ló ro ni o ṣẹ́kí lọ́gbẹ́ o tàgùrọ̀ lọ́fà wà lọ́dọ̀ dé ọ̀fẹ́ rẹ sọ́fẹ́ ló ń ro ṣé mi ò fọwọ́ ṣiṣẹ́ o. ṣọ́hun lẹ́ṣọ́ ènìyàn fetí sí ohun àwọn òbí rẹ̀ máa ṣe kẹ́gbẹ́kẹ́gbẹ́ ọgbọ́n kígbe lóde ó ń fọhùn rẹ̀ nígboro àti ọmọ ẹni. mami ẹ̀yin lè gbé fúnra yín ni nígbà tí ṣé báyìí wọ́n mi. wọ́n bu mi àbúrò ẹ̀ ló yẹ kó gbé ńgbà tá a tà tán ṣùgbọ́n pure water yẹn ṣì kù díẹ̀ mo ní kóun fi ṣọ́ra ajé lọ ká lè tún ṣìbọ̀ ru owó san owó àwọn tó kù torú tiẹ̀ ti sú mi báyìí. olùwọ́jọ́ ó tà ó tiẹ̀ yàtọ̀ lẹ́yìn díẹ̀. kí ni yàtọ̀ kò sí yàtọ̀ kankan òkú látàárọ̀ ní làágùn mo ti yọ̀dọ̀ ya elélùbọ̀ sanwó mo ti yọ̀dọ̀ onígàrí mo ti sanwó aláta yẹn mi ìfẹ́ kó tún wá pariwo bí ìtànà ni mo ṣe sáré san owó ẹ̀ wo mi. mami kílè iye tó kù lọ́wọ́ mi rí. kí láì fi mìíràn ṣe ní gbogbo tó wà nílẹ̀ ìyá mú márùn bá wo. kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ bọ́ lọ́hùn mi rò obìnrin yẹn rè mo tún ní kí n padà kí n lọ gba èlùbọ́ lọ́wọ́ ẹ̀ ó náwó ìtókù lẹ́tà àti ìsàn náà ní wàhálà yìí mọ̀ṣá ibi ṣá mọ̀ṣá pé ọlọ́run tó dá mi ìṣá kò ní fi mí lẹ̀ fún yà jẹ ó dẹ̀ rí mi báyìí ọlọ́run o ó rí mi pẹ̀lú ọmọ 2 lọ́wọ́ ṣàánú mi o kò séèyàn kan àfọlọ́run o àbí kí ni ká tún ṣe ọmọ yìí nísìnyí ó yẹ kó wà níléèwé pẹ̀lú àwọn ẹgbẹ́ ó mo tún ní òkìrì pure water lọ ṣé irú abiyamọ lè ọlọ́run abiyamọ orúwo ni tèmi ní gbogbo ọmọ ẹgbẹ́ wa níléèwé mo wá kiri pure water kiri. mami ó ti tó ẹja lọ ó ti tó ẹja lọ. gbẹ́rù wọlé ọlọ́run mi máa ṣàánú mi mọ́mọ́ dàmí dábùkátà mi ọmọ 2 lọ́wọ́ mi ṣàánú mi kó 5 ní gbogbo ohun tá à ń wí kékeré yẹ kó lọ sùkúrú sí kò ní lọ ló ń kiri pure water ká ní mo ṣe kí ni mo ṣe. olólùfẹ́ rẹ̀ náà rí. àwọn ni bàbá àwọn ni. ẹ gbọ́ ta ló nífẹ̀ẹ́ Tolú nù yín.
èmi gangan tí mo dúró yìí ni mo nífẹ̀ẹ́ Tolú. bàbá ẹ má dá lóhùn ìyàwó tèmi ní Tolú olólùfẹ́ mi ni. jọ ní tìtorí tẹ Ọlọ́run tí mo bá ń sọ ọ̀rọ̀ má fi ẹnu ẹ sí ọ̀rọ̀ sọmi o. mọ́mì ẹ jọ ẹ̀mí èló ni mo wá fún yín ní owó nítorí ọ̀rọ̀ Tolú pé mo nífẹ̀ẹ́ dẹnu. dà kò sí ní tó lé ńbẹ̀ náà ẹbọ la ṣe kalẹ̀ ẹni tó bá sì nífẹ̀ẹ́ rẹ̀ nù yín ní ògbẹ́bọ ọ̀hún kò jù bá ń lọ. bàbá ẹ ṣe jẹ́ kí mi gbé yẹn sà. gbé kíni tí o bá tún repeat pé kò gbé tí n bá fún ẹ ní bàbá ìfọ́tí tó yẹ wàá dákú ni. ṣe rí ọ̀rọ̀ ẹ̀bọ tẹ́ ń sọ yẹn bàbá tó bá jẹ́ pé nǹkan tí ẹ lè ṣe ètò ẹ̀ nísinsìnyí sá ẹ bá mi ṣètò ẹ̀ kí n dẹ̀ gbé nítorí ọ̀rọ̀ Tolú because Tolú jẹ mí ní ogún púpọ̀ jù ó jẹ mí lógún ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n gbé ẹ jọ̀ọ́. ẹ̀yin kò burú ńgbà náà ó kàn jẹ́ wípé ẹni tó bá gbé ẹbọ ọ̀hún àlọ́ rẹ̀ láàrí o àníràbò onítọ̀. bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ béèrè ìbéèrè kan pé Jasmine pé ẹni tó bá gbé ẹbọ yẹn lọ kò ní padà wá sílé àbí kí lẹ sọ. gbogbo ẹni tó bá gbẹ́bọ yìí yóò fàyè lẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ́ mi ẹ má ṣe hà ẹ sà ṣe rí àwa ọkùnrin ajẹ́ ẹ̀dá tí ò ní ìtẹ́lọ́rùn ní sà tó bá jẹ́ pé a bá ní ìtẹ́lọ́rùn ní èmi tẹ́ ń wò yí ìyàwó mẹ́ta ni mo fẹ́ sílé ìyàwó mi máa nífẹ̀ẹ́ mi èmi náà máa nífẹ̀ẹ́ o ó kàn jẹ́ pé ọ̀rọ̀ Tolú tẹ́ ń wò yí èmi jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé mi ò kí ń ṣe abára mú orí jẹ ni mo ṣe ń tẹ̀lé kiri kì í ṣe pé fẹ́ẹ́ dénú tó bẹ́ẹ̀ ẹ ṣe wá rí ẹni tó dúró yìí mo máa ti mọ̀ ọ́ ti pẹ́ ó máa nífẹ̀ẹ́ Tolú o ẹ jẹ́ kó gbé. wíwé fún bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kó ti yá kí látàrọ pé ìwọ ló fẹ́ bèbí àbí òwò tí kò tó fi yá ẹ̀kọ́ nìyẹn. iṣẹ́ ìṣù lèmi fi sọ. iṣẹ́ ìṣù ó wá di pé ká gbé bọ́ọ̀sì you are now telling me that èmi ni máa gbé bọ́ èmi kí ló kú. o mọ ẹ tó máa ṣe fún mi tó bá ti ń lọ wọ fún mi ní nọ́mbà máa máa pè é kí mo bó ṣe rìn rìn. wọ́n ló máa gbé bọ̀ ẹ sà ẹ jọ̀ọ́ ẹ má wọ́n ló máa gbé torí mo níbi tí mò ń lọ ẹ ṣe gan sà. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ wọ ọmọ mi lẹ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ bá mi gbé. bàbá ẹ wo ó ti lọ èmi náà lọ èmi nìkan ìyá mi bí mi ì lẹ́gbọ̀n wájú mi ilẹ̀ lábúrò lẹ́yìn ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda mi. ẹ ṣàánú mi torí Ọlọ́run bàbá ẹ ń wò mí ni wọ́n máa ti lọ. ìyá Tolú sọ̀rí pé àwọn eléyìí ò ń so lólùfẹ́ kí lọ́ọ́ wàá ṣe báyìí. èmi bá mi o. ọba o. kò sí nǹkan tí màá ṣe ẹ̀yin náà lè ń pa lówe pé májèlé tí ó gbọ́dọ̀ kú lójú àwọn òbí ẹ̀ àgbélébù mi ni màá gbé fúnra mi ni màá gbé ẹbọ bàbá ìṣàánú mi. ó ìyá Tolú kò sí tí ó ṣẹ ní bá gbé ẹbọ. mo fi ṣe ìdánwò fáwọn dìndìnrín tí wọ́n pera wọn lọ́kọ ni sọ̀rí pé gbogbo wọn yẹrí wọn kàn ń ṣá ọmọ rẹ̀ lásán ni èyí tí kinní bá ti gbọ̀n nù wọn kó sàkọ́mọ rẹ̀ mọ́lẹ̀ kó sáǹtì ẹ̀ mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ bọ́ ọba ní ọgbẹ́ kò sí wàhálà bọ́ ọba ti gbé ọ lọ ọ sì bọ̀ ara ọmọ rẹ̀ ó sì yá. bàbá ẹ ṣeun ojú òní tí ṣé kí wọ́n máa gbé lọ ní àbí kí n filẹ̀ dálẹ́. bọ́ ọba lè fọ àpọ̀n torí èmi náà ronú bá ṣe gbé ní àyìn. èdè jẹ́ ń filẹ̀ kí n bá dé padà. lọ́dà àjẹkù débi tí ọmọ sùn lọ torí kò sẹ́ni tó lè fánú wa. èsì bàbá o ẹni ṣiṣẹ́ ojú oyin àtàlẹ́ o Olú. ìbà ó ìbà ògbólógbó ìgúnnugún àwọlé ayé tagbọ́ ògbólógbó àkàlàmàgbò háwọnú ìlú tagbọ́ adíá fún ikú lòun ó pẹjọ́ wọn ní kò lè pẹjọ́ nítorí kíni abẹ́rẹ́ ọ̀dẹ́ ń bẹ lọ́wọ́ ikú mọ̀nàmọ́ná ẹsẹ̀ ń bẹ lọ́wọ́ àtẹ́lẹsẹ̀ kékeré múmimúmi tó ní wọ́n ń ṣe àgbá múmi ọkọ̀ gbọ́dọ̀ mọ̀ gbọ́dọ̀ abẹ́rẹ́ mímu ti dòun ní àyè ọ wàá gbé lẹ̀ lẹ́kọ̀ọ́ náà lẹ̀ kó o bẹ̀rẹ̀ sí í wúre sí nítorí ọmọ rẹ Tolú. gbẹ́bọ̀ yìí wá mo ti gbé wá o ẹ ṣàánú mi o torí Tolú ọmọ mi ní o ẹ ṣàánú mi ẹ jẹ́ ká rẹ̀ yá o tó bá kúrò lórí Tolú kó má bọ̀ sórí bíi pé àbúrò ẹ o ẹ̀yin ìyá ayé ẹ ṣàánú mi o mi ilé èèyàn kọ́ àfọlọ́hún o ẹ ṣàánú mi o. ìbà bàbá mi
ògbín náà lé ológbòjò ọmọ apọn kébí ẹni pọnmọ àdúrà rẹ yóò gbà o. àṣẹ o. kò ní padà sára rẹ. àṣẹ o. bẹ́ẹ̀ ni kò ní padà sábúrò rẹ bí n pé lára. àṣẹ o o. ṣeun àmọ́ máa wẹ̀yìn o. odò kan tí ń bẹ lójú àtìrí wọn ní aláwájú ọ̀gbọ́dọ̀ fún wọn rẹ̀ yìí. èwo ló ṣe ẹ́ tó ń sunkún wo ọ̀rọ̀ ẹkún kọ́ ni gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tó bá jẹ́ èmi ní ẹni nǹkan tí ó ń kó ẹni kó wá ṣe yẹn màá ra lọ ṣe jẹ́jẹ́ àkílódé nǹkan tó yẹ pé ó yẹ kó mọ bàtẹ́ pẹ́pẹ́pẹ́ báyìí kó gbọ́ná lé wọn lọ́kọ́ lọ ṣe nǹkan tó fẹ́ ṣe ṣówó kọ́ ló ń wá ni ṣèbówó ló need èwo jẹ́ yé máa bóbó ara wa gbogbo nǹkan tá à ń sọ yìí kò ká mítà wọn ò lè mọ̀ ṣọ́fẹ́ lẹ́mọ́ ẹ láyà ni pé kankan ṣẹlẹ̀ láàrin wa tó ń kú ẹ̀ ṣebí kò sí rówó gbà ni. ọlọ́run ò ní jẹ́ àbúrò mọ́ sí mi bá mi ní àjọṣepọ̀ ilé ṣe o bá mi lè ṣe. wo nǹkan kan gbọ́dọ̀ ṣe màmá o owó yẹn gangan la need bó ṣe máa ṣarajọ ń sì tó máa gbọ̀nà bẹ̀ lọ tó máa lọ gẹ́ẹ̀tì owó wá òun ni kókó ó sì káwọ́ gbé inú síbẹ̀ wo èmi fẹ́ jáde o tó bá ní máa ìgbà láti fi ẹlẹ́sìn wíwá ìwé. Bámi ní àjọṣe. Mú Tolú mo ń gbọ́ tó ń sọ sọ pé ó ti rẹ́dí àwùjọ. Bẹ́ẹ̀ni sá. Are you sure? Bẹ́ẹ̀ni sá. Ó dẹ̀ dénú ẹ̀ kì í ṣe pé mo ń fún ẹ mo ń mú ẹ by force o mi ò ó tinú ẹ wá oṣù ọ wá ṣọ́ọ̀bù ó tinú ẹ wá ẹ bá mi nù yàrá náà yàrá jàkadì. Ara wọn mi ẹ̀ ti ya ṣé kí ló ń ṣe ẹ̀sìn ẹ̀ sórí pé mi ò ṣe ẹ̀ ń ṣekúṣe kàkà kí n ṣe ẹ̀ ń ṣekúṣe ìwọ ló tún rẹ̀ mí mọ́lẹ̀ àbí báwo ṣọwọ́n nǹkan àwọn òun ṣàdéhùn ká má mú ṣe gẹ́gẹ́ bí mo sọ 150,000 ni ẹ sáré kọ yẹn fún ẹ so 600,000 tó kù wàá gba yín ká ṣàbí. ṣé gbà ṣe sá. Ọlọ́run á jẹ́ kó lè fulfill condition tó kù bí ló máa gba cash tó kù wá wọ̀rẹ́ kò sí wàhálà. 150,000 mélòó ni mo lọ tó ń ṣe 150,000 bó ṣe ń dùn ní ẹ gbà mí. Àwọn ìbúrò ó burú jù ó burú. Hey, baby, báwo ni? Okay. Ó wà pa. Àdúpẹ́. Bó ló wá ń lọ báyìí? Mo sáré dọ̀ àǹtí mi ni. Ṣé kò ṣáà sí báwo ló ṣe ṣáà wà pa ṣá? Okay. Èmi kan fẹ́ dé ibi
iwájú ń bẹ̀ kò máa drop ẹ níbi junction. No problem sir, ẹ ṣe gan mo appreciate. Jeff, báwo ni náà? Ok. Máa yẹn ti sanwó yẹn. Èló ló san? 200,000 naira. Ok. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Make sure pé clear owó yẹn. Ṣùgbọ́n kò gbé wá bá mi nílé nísinsìnyí. Má dọ̀ mí o. Anyhow. Ok. Ó dàbọ̀. Hey, baby, má bínú o. No problem. Oh, okay. All right. Well. What's that like, sir? All right. Take care of yourself. Any nice day. All right. Good afternoon. Okay. Ó ga o, celebration ga lọ la wà léni. Àbí o. Mo pé pé Tolú máa dé pẹ̀lẹ́ sí ayọ̀. Àmì o. Torí ọmọ náà sọ̀dọ̀ dí ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. In fact, mo ti expect ẹ kó ti dé báyìí. Mi lọ lọ́pẹ́. Èmi mà lọ lọ́pẹ́ o. Ṣé nǹkan ta fẹ́ gbọ́ ṣáà ló gbé dé? Ọbẹ̀ ti sọ. Jàrí. Ó gbé dé. Ó yá ṣíṣí jẹ́ kárí. Dọ́kí tó ṣe jẹ́ wọ́pọ̀ bí àkíyàn lágbègbè. Ìwà ṣe ń sẹ́. Kéré. Kí ni? Kò sí nǹkan bẹ́ẹ̀. Owó ni mo gbé. Ọmọ ẹni gan wọn ni ó ṣàmà kù. Kí ni ò bá pa bí ò ṣàgò? Mo ti sọ. Mo ti ní bó ṣe ń lọ yẹn ó máa tẹ̀ gòbọ̀ náà ni. Àmọ́ kó má yẹ pé mo bí àìpé mo fi ń sìn yẹn lọ ni mo ṣe ní kò lọ kó dé kó wá bá wa. Nígbà tó débẹ̀ torí owó torí document ṣé tó bá gbé owó kò ní ní bówó ṣe máa rí tó bá gbé document á lọ báyìí náà wo yàtọ̀ wọn ṣé ò lè wé ẹ̀ wò ni a ti try láti raise by àmọ́ o kò jókòó tì kọ́ ni o ṣe raise I am highly disappointed in you really but assignment kékeré o tún ṣe tì ó ga o. Mi blame Bọ́lá tó máa ń bu every time ìwọ òpó náà fọ́ fún un yìí idiot. Anyway, àtúnṣe ṣì wà because mo ṣe ń bọ̀ ẹ wo mẹ́sẹ̀gì yẹn. Bọ́lá ti rí fóònù. Mo mọ junction nìyí. Yeah, I know the road. Tí mo ṣe ń rush tí mo yẹn sáré bọ̀ ni mo pàdé guy yìí tó gbé mi bọ̀ bó ṣe ń bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ lórí fóònù mo mọ̀ pé owó gidi ó ń dá owó kó n fẹ́ lọ pàdé ẹni yẹn mo kàn jí fóònù ẹ̀ ni pé tá a bá tún ṣe yẹn mọ́ ètò wà lọ́wọ́ mi yìí pé a tún dọ̀bẹ̀ bọ̀ mí mọ̀ kó fóònù mo lọ mú bí a ká tún try eléyìí. Ṣé kò tún ní bọ́ sófò ṣá torí a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wọ yìí bí kò wà wá dànù sínú náà ni.
pàdé lẹ́ni tó jẹ́ pé òun ló fún mi lápọ́ìntmẹ́ǹt yẹn irú àpọ́ìntmẹ́ǹt wo nìyẹn náà mo fòdò pa mi mọ reason ara irú àwọn èèyàn báyìí ó ṣe máa bá dà pọ̀pọ̀. Stop there! Stop there! Tani yẹn bá lọ wọlé? Ìbọn. Lórí bọ́lẹ̀. Fúyà kún bàkà mọ́tò yẹn. Fúyà kún mọ́tò yẹn. ẹ wá sí odidi bank ẹ mú bounce check wá sínú bank ṣé ẹ̀yin ò mọ̀ pé òfin tó di bank láyé àtijọ́ ó ti yàtọ̀ sísìn. èmi náà mọ̀ pé bounce check ni. ìjábá tún ṣerú ẹ̀ níṣẹ́ lọ́ọ́ máa dìtẹ̀ yín ni o wọ́n máa dìtẹ̀ yín sí police station ẹ má ṣerú ẹ̀ mọ́ mo kàn ní kí n wá jí sọ fún yín. ọlọ́wọ́ àfihàn àlàáfíà ẹ̀sẹ̀ tẹ fi hùn dé ìbẹ̀rù náà máa fi hùn lọlé àǹtó náà ní pẹ́ dé ẹ pẹ̀lẹ́. mọ́mí ẹ ra mà báwo lára yín ẹ pẹ̀lẹ́ báwo ni Tolú ńkọ́. mo ti di bíbá yìí. ẹ bá lẹ jàre. ẹ ti gbẹ̀mí débi tí mò ń lọ. níbo lẹ lọ níbo lẹ gbèsè mi gangan. ṣé bó lùbí mo ní mò ń lọ. ibo la wà yìí ẹ wo gbogbo ta ibo la wà yìí. ẹ wo ẹ fẹ́ mi lóòótọ́ mi lẹ́yìn máa lọ. èmi ò lówó lọ́wọ́ mi tí mo wà yìí. láti 25 minutes mo ti ń gé àti gbogbo ìgbà yìí láti fẹ́ lò ó ẹ fún mi lówó jà yìí. mi ìlú kọ̀ọ̀kan mi yìí mi ní ẹjọ́ mi ní ẹjọ́. ṣé máa dá mi síbí yìí ni. àgbẹ̀ ẹ̀rù. ẹ̀jẹ̀ wọlé. ẹ̀jẹ̀ wọlé. ẹ̀jẹ̀. bọ́ọ̀bù fẹ́ kó mi bàbá. báwo ni ṣe tí ní débi báyìí nǹkan tó sọ fún mi ní pé wọn àti Bọ́lá máa fẹ́. mo ti débi. Mọ́mí. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ mà. Hello. Tolú ibo ló wà. Máa bọ́ lọ́sibítù jẹrẹ. Kí ló ṣe mọ́mì mi? Mo ní wàá bá kí ló ṣe máa ṣe ìgbọ̀nsẹ̀ máa bọ́ ní sísì. Mo kú ọ̀kadà, àmì fẹ́ ọ̀kadà báyìí Ọlọ́run. Hello, mọ́mì. No, wait. Mọ́mì. Patience hold it. All right, come on. Mọ́mì. I just roll it. Yeah. Doctor, kí ló ṣe wọ́n? Mọ́mì. Lost the girl. Yes, doctor. 4:45. We lost her. Ẹ̀mọ́kú ojú òpòdé àfihàn òjò ló kú yẹ́nu sàrí ṣòfò ikú ti dúró ó ti ṣèkà
Bímpé mo ń sọ nẹ́rẹ̀ yan ọmọ yìí rè o ní èèyàn ọ̀rọ̀ elépo àtẹ́po àti ìgò kó dẹ̀ sí jù dédé rẹ̀ dì ó kú díẹ̀ káàtó gbọ́ ibẹ̀ mi dẹ́ bàtẹ́ mi dé iye mi ti ń kẹ́rù sọ́kọ̀ tí ìrìn dẹ̀ kù tí ìrìn jù ìyá ń bá yín sọ yìí ẹlẹ́dàá yẹn jẹ́ kẹ́ ẹ gbọ́ o ò ń gbádùn mi ẹlẹ́dàá yẹn jẹ́ kẹ́ ẹ gbọ́. ẹ bá sà. ayé ńlẹ èkó yára yẹn. bẹ́ẹ̀ sà. wo mo nọ̀rọ̀ kan yìí máa bẹ́ẹ̀ sọ káyité ní kúrò nókò ọ̀gbọ́ ó kọ̀rọ̀ yà máa bọ́ gbọ́ sọ mo nọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ kí n má lè kó. gbọ́ná Bánjí ẹ ń bára yín sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yìí náà wo bí irun ṣe kún mọ́ ẹ lórí bí ìwọ̀fà àjọ yá torí Ọlọ́run. ẹ rí gbogbo nǹkan tẹ̀ ń wo yìí lè swaga mi nìyẹn. ǹjẹ́ kéèyàn bá dẹja sínú rẹ̀ yìí ṣé kò ní pàgbọ́n nínú rẹ̀ gbọ́ná ìyí tí yóò tún kó síbí yóò kó síbí. ẹ wo ṣe rí bẹ́ẹ̀ ṣe wà gbogbo eléyìí táwọn tèmi bá dẹ́kun tó má rí lẹ́kọ̀ọ́ bó ṣe wà yìí wọ́n gan fẹ́ jẹ́ ń bẹ̀. ẹ ó dáa o ń ṣẹlẹ̀ rí o sórí ìyẹn ń ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀ èèwọ̀ oko o ti ń gbádùn mi kó bá ti ń bọ̀ lóko má yálé bàbá kó rẹ̀ kúrò lórí rẹ̀ o gbọ́ n kò fẹ́ ráúráú pé jẹ́rìí ẹ̀. ìkejì ọmọ yìí ó máa bẹ́ẹ̀ lé èkó ó ń gbádùn mi mo dẹ̀ fẹ́ kó o mójútó. dadi ẹ wo ṣe rí bí ṣe wà ẹ kó yìí sí o ẹ kó yìí sí ara o. ṣé bí kò ṣe yí sí lẹ́kọ̀ọ́ ẹ̀ kí kò yí sí rẹ kó mowó oúnjẹ wá fẹ́ mi mo fẹ́ kó bá yí sí òun náà má mú lọ pé jẹ́rìí ẹ̀. ẹ wo dadi ṣe eré mi tẹ́ ń wò yìí tẹ́ bá ń gbọ́ ọmọ bójí ojí mi èmi náà ń pè bẹ́ẹ̀. bí rẹ̀ ṣe jẹ́ ọmọ ẹ̀bùrú bàbá tirẹ̀ ó rè lẹ́sìn kọ́ bá ń pọ̀ ọmọ òkú ọrùn bóyá rẹ̀ nìkan má kọ́kọ́ dáhùn kóhùn yìí dáhùn bá a mójútó. bá jí láàárọ̀ kùtùkùtù mi máa sáré gbòòsòdì lọ lọ́dọ̀ àwọn tèmi màá wá ṣe kí ni màá ta mọ́ bọ́ọ̀dù mi máa ń ṣe nọ́mà ní kí lè ra ọmọ àwọn. kẹ wá rí àwọn tèmi lóṣòdì tó yẹ pé àwọn bíi tálóṣkì bọ̀ wọn kankan yẹn àwọn náà gbé èmi náà sẹ́nu kébọ̀ gbé ọ̀rẹ́ sáré jẹun bẹ̀ yẹn o màá sáré jẹun ṣé òun kóhùn sì ti bá ń gbó màmá jìyà rí ìdẹ̀fẹ́ kíyà jẹ. wo ìkórè rẹ sì ń wí kí rẹ bá ń tà mọ́ bọ́ọ̀sì kí ẹ má jẹun kó ń dẹ̀ mà tá mọ́dé kú bá gò ló o gbọ́ mọ́ wí àbílẹ̀ kò lọ. má ti sọ ní sá. ìdí ń bá wí ni lágbẹ́rù rẹ ẹjọ́ ń lè kò lé ní lágbára Ọlọ́run bó dẹ̀ ṣe mú un lọ yìí ò ní jẹ̀bi lídìí rẹ̀ lágbẹ́rù rẹ àbí kò wọ́n ẹ lọ́ní kí dàbí búrẹ́dì ìbọ́ sómi. ojú kan tí mo máa ṣe mí lè kọ́rọ́ sílẹ̀ nù. ayé kí lè ṣe gbọ́n sílẹ̀ lọ́wọ́. màá ní kí ọmọ mi wá kó o má ta o ẹ má ọ̀rẹ́ àti. kó tẹ́kẹ̀. ẹ ṣe gan-an ó dà o.
Madam Josie. Ṣé ìmọ̀ mọ́tò wà? I can drive it. Ẹgbẹ́ ètò láì fún ẹgbẹ́ tó lọ ẹgbẹ́ wọn sínú mọ́tò. Ọlọ́run àti àwọn owó. Tani. Yes, sir. Sista tí wọ́n tẹ̀lé madam wálé lánàá, wọ́n bẹ̀rẹ̀ ìta sá. Sọ fún kó wọlé náà. Ẹni kò máa wọlé bọ̀. Ọmọ yẹn, ọmọ dáadáa ni. Ó tẹ̀sí lè wà lọ́wọ́ sínú ilé yìí. Àmọ́ tá a máa sọ báyìí. Báwo ni kò máa dá? Kẹ́sì mọ́ ìdí ya. Jókòó. Yes. Gbogbo rọ̀tìrọ̀tì àná yẹn kò jẹ́ kí n lè dúpẹ́ lọ́wọ́ dáadáa. Mo ṣe kan máa dẹ́. Ṣùgbọ́n pé bí gbogbo èèyàn ṣe ń dìde tí kálukú ń lọ ń tiẹ̀ tí àwọn kan ń fẹsẹ̀ fẹ́ tí wọ́n ń wọ mọ́tò wọn tó ń kó sínú ọkọ̀ wọn yẹn ká níwọ̀n náà ti kó sínú ọkọ̀ àbí kó o ti yí padà kó o máa lọ ni àmọ́ tá àwọn awí ń sìn báyìí. Of course. Àwọn tó lè ṣẹlẹ̀. Ó ṣe gan my dear. Kí ni kí n fi ṣe lálejò? No. Títí. Ẹ má wọrí mà, mo lọ síbì kan ni mo ní kíkọ wà láfíà yẹn. Láti ẹni dìlé ẹ̀ náà. Okay. Gba káàdì mi ni tó bá ń bọ̀ kó pè mí màá lè sọ fún ẹ bóyá ilé ló máa bá mi tàbí lọ́fíìsì. Okay, sir. Ó dà ọ̀gbọ̀n. Ó ṣe gan. Ó ṣe mọ́ ìdí ya. Kí lè o? Take care. Yes. Weekend lawa. Cash to one day as only. A ní mo pàdé kọmíṣánná mo ṣe kọmíṣánná kékèké o kọmíṣánná gidi tó ní owó in fact tí o bá rí mọ́tò tó ń lò wàá kájékù kalẹ̀ mo ti bọ́ sínú ayé in fact ó rí mi ni ó kí mo ti change tí o máa fi di bí oṣù 2 sí 3 ẹ bá wọ́n kí mo ṣoògùn owó ni mo ń gbádùn. Kí ló ṣe ẹ́ tí wò tí ẹ̀kan ní ọpọlọ bó ti ń kó mọ́ tó ń rònú? Ìwọ meet commissioner ìyẹn ló wá gbé kárí. O ronú nǹkan tó máa ṣe fún ọ̀nkù ẹ̀ tó mú ẹ tó gbá ẹ bí bọ́ọ̀lù tó lù ẹ bí omi òjò tó tún wá gbé bounce check lé ẹ lọ́wọ́. O ronú nǹkan tó máa ṣe sí yẹn o kàn ní ọpọlọ ni kó má lè sọ ọpọlọ ẹ kalẹ̀ fún 1 minute kó tiẹ̀ fi ro nǹkan tó wà positive. Ìwọ ń pariwo meet commissioner kiri. O lè lu agbára obìnrin kó fi hàn ọ̀nkù ẹ pé obìnrin ni ẹ. Mo gbà ọ̀nkù mi ṣe báyìí fún mi but ta ni mo fẹ́ mú lọ síbẹ̀ ṣé ìyá tó ti kú ni àgbàbà tó ti kú ni mo fẹ́ ní ẹlẹ́wà bíbẹ́ ọ̀nkù mi o ó bá mi sùn ó tún fún mi ní bounce check o kò sí tí máa ṣe now but life must go on I need to enjoy my life. Yeah, for real life must go on but mo rò pé o já ni mo rò pé o sọ jí o já lọ sí anywhere o jí ní anywhere o kàn máa ṣe gànràngànràn ni wàá máa ṣe halẹ̀halẹ̀ meanwhile o halẹ̀ o dé anywhere ìwọ ló change ṣé bí èèyàn ṣe ń change rè
kọmíṣánná ń pọ owó sí ẹ lára jọ̀wọ́ tó pọ̀ sí ẹ lára náà rè mo rí ẹ ó change lóòótọ́ gbogbo ibi tí èmi mú ẹ wọ̀ ṣé bọ́ ṣe ń change bẹ́ẹ̀ rí bọ́ ṣe ń change bẹ́ẹ̀ rí ṣé ìwọ ti tó má jẹ́ sọ̀rọ̀ ẹnu mi rárá àlàfo tó wà láàrin èmi àti ẹ the range is too wide o kàn ń rìn súnmọ́ mi ni o mú ìṣe mi ìhùwàsí ẹ̀ ò jọ tèmi rárá fine get closer to me jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé mo ń bá èèyàn gidi rìn mi ò lé ẹ lára mi náà gbogbo bí mo ṣe ń rìn ni mo fi ń hàn ẹ́ àmọ́ èmi àti ẹ à operate on the same level rárá mo wà ń bí o wà ń bí kí ló dé. láti àná kí ló ń ṣẹlẹ̀ this is not your first time kò ń ṣe second time yín kò ń ṣe third time yín tẹ máa wá sílé late kí ló ń ṣẹlẹ̀ ṣé fẹ́ pa mí ni ṣé fẹ́ pa mí ni. bùdá mo sùn ṣé mo ṣáà lè sọ̀rọ̀ ṣé mo lè sọ̀rọ̀ bùdá jókòó 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 ká ló bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi bá ti sọ fún ẹ ṣé o rí lóòótọ́ nǹkan yàtọ̀ lẹ́nu ìjọba ìta yìí bí wọ́n máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní tó ń ṣẹlẹ̀ ní pátì wa kò ṣeé sọ àwọn opposition wọ́n ti ní alamẹ́ láàrin wa gbogbo bá a ṣe ń pò ń sọ ìyẹn lásán títí lóru a ò lè fi gómìnà sílẹ̀ kí sáwọn ń bọ̀ ní ó ṣàmú kò túmọ̀ láàrin ẹgbẹ́ ní tó ṣẹlẹ̀ nìyẹn èmi kan sìn báyìí mi ti fojú bọnu báyìí. máa mú sùúrù torí mi lè máa ṣe ọ̀nà àti roko àti jẹ fún wa kó di pé kí n dé kó máa gbóná fún mi. ṣàlàfíà ni ẹ̀pọ̀ ọmọ látò kékeré ẹ wo nǹkan jókòó. ẹ ṣe ọ̀sán. ó ti tó bí ẹ̀mẹ́wàá tí mo ń béèrè nọ́mbà ẹ lọ́wọ́ tó fún mi ní nọ́mbà ọmọ yìí àṣàmà ní kiri àṣàmà blọọkì mi fún mi one particular day tó dùn mí jù láyé níjọ́ tí mo rí ẹ tó wọ aṣọ kan báyìí mo wá pọ̀ báyìí fún mi ní nọ́mbà ọmọ ìjọ fún mi ní nọ́mbà jẹ́ kí n kú sọmọ ìlọrọ ó ṣàní rárá ó ní rárá ní ìdẹ́mọ́rí sìn. ẹ̀dẹ̀ máa wáyé o ó ti tó bíi 15 times kí n má exaggerate ni mo ti béèrè nọ́mbà yín lọ́wọ́ tó máa nínú nógo èrè àmì ibẹ̀ yẹn o wọ́n kó òun ni o family mọ́mí òun ni o ìgbà kan àtò. wọ. jẹ́ ká gbéjà lọ bá wọn kó jẹ́ kó kó ẹ mọ̀ pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ nígboro jẹ́ àgbé sí wọn létí kan rí gbọ́ Tolúwani ara àwọn ìyàwó wọn àti òun àwọn close kan wọ́n mọ̀. olórí burúkú lọmọ yẹn mi mọ tó ń ṣe àdánù wo ọlọ́run ẹ ti ṣe àti ríra lẹ́ni àbí àti mójú ajé kò ní sọ. ọlọ́run ti olùdènà kúrò nìyẹn. èyí ni gbogbo ẹ̀ náà máa parí let me start this way mo ń bọ̀.
kó o lè mọ̀ pé mo mean business. I'm going to give you 700,000 naira. Lóòótọ́. Bẹ́ẹ̀ni, àbí kí n sọ di 1 million naira. Àyẹn náà máa wá òkè ẹ̀mọ́ á wà nínú ìtàn pé láì gbé láì bọ̀ ẹ fún mi ní 1 million naira kò lè parẹ́ láíláí sá. 1 million yẹn náà wà ó. Má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ 700,000 ẹni kò jẹ́ ká ṣe ṣùgbọ́n ó sì máa rise ṣùgbọ́n jẹ́ ká ṣe ní 7. Kò sí problem. Ṣé Bọ́lá. Bọ́lá kò béèrè bí n sá. Kò béèrè. Wàá mọ̀ pé mi pàápàá mi ò gba yàmàyàmà ìwọ ò gbèrègbè èmi pàápàá kò gba yàmàyàmà mò ń bọ̀. Bọ́lá kò gbèrègbè 700,000 naira. Kí ló fi ṣe mi lórí? Kí ni yẹn? Ìbọn. Àṣebọ́ ṣe wí gan-an ló ṣe máa ṣe. Wọ́n ti ṣe ló máa fún mi. Rárá owó tí ó wo gbogbo àwọn eléyìí fún lórí owó wọn gbà ó máa rí tiẹ̀ náà gbà. Shut up. When I'm talking you don't talk. Yes ma. Ṣé mo múra lódì lẹ́sọ̀ àbí mo dàbí ọmọ ọ̀nù mẹ́? Wá èmi dán jásì gan-an bó ṣe rí mi ọmọ gbòòrò ni mi 247 ṣe bí ọ̀nkù Tolú nìwọ̀. Mo gbé ọmọ yẹn bàbí bọ́ olùlóbí omi òjò wà fún ní bounced check ìyá ẹ̀ kú tán òòtún ní kò tiẹ̀ ronú pìwàdà kò ní kó fowó yẹn start kankan nù láìpẹ́ wọ́n wá ń ṣayé olùsẹ́jẹ̀ ó ti rí ìnáwó ló máa lùsẹ́jà ó lè lo èmi sẹ́jẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà yìí Tolú ò tó jà rẹ̀ gbé mo lè gbé jà ẹ̀ màá wá gbẹ̀sán fún ẹ. You don't say shit when I'm talking. Well, ẹ ṣe gan ẹ̀rọ ìrètí inú àdé bó ti jẹ́ pé àwọn tí àwa tá a torí ẹ̀ ṣe lè mú tán lọ́wọ́lọ́wọ́ àwọn ọ̀rẹ́ wọn but kò ní dáa náà ká máa toast àmọ́ mo ṣe dá wa ìrètí náà dé o ọmọdé sì nìyẹn kò sí kò tí gbogbo táwọn ṣe lè dé sórí àdé ọ̀rẹ́ wo ojú lókè ìrètí wọn náà dé o má gbàgbé wọn sọ fún àdéhùnsọ láàrin pàtó wípé a ò ọ̀nàrẹ́bù tí ò tí láyé tiẹ̀ mú wá ká mọ ẹni tí ó ń tọ́jú ọmọ wa. Àwọn ọ̀nà lóde. My son. How are you? Come here, son. Nah, you just wọ́n ti dúró dúró àwọn guest nìyí wọ́n ti dúró dúró ẹ̀yin náà welcome máa dẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe rìn. láti wò táwọn that I just need to check out on some people like that. And I'm representing Northwest. Daddy, she's cute. Come on. Honorable ni don't ṣe wa bi ni. I see. And you did that one for the party. What's up, Uncle? I don't. I'm fine. Èdè wọn jọra wọn. Èdè wọn jọra wọn. I'm cool. Wait, so what am I going to do today? I want to catch toast. Before that, you cannot join that. Kilo but nǹkan tí ẹwà mo máa sọ fún ẹ wọ́n máa pè mí ní bọ́dì ara ló jẹ́ bọ́dì èmi lórúkọ mi má bí o ṣàmù kí mo ṣe dé ní kó lè tí mo ra dáa ṣeun whatever nǹkan tó ń tọ́ láti sọ ni pé kí gíláàsì ọwọ́ yẹn kò circulate. Ok lọ kún gíláàsì wa ń bẹ. ká lè celebrate kí ni. I'm coming. Mo jẹ trust ẹ lọ kó gíláàsì. Ó ti dá bẹ́ẹ̀ náà lọ kó kíni wá káàkó dòdò ká tó toast nígbà náà. Ẹ̀yin náà pẹ́ díẹ̀. Ẹ̀kọ́ ara yá. What is Nigeria? Bàbá o.
ilẹ̀ ọlọ́run ló ní ọba mi o àlejò tó lọ tán lọ́dọ̀ mi ní ìsìn ni mo ní kí n mú nǹkan kí n bóde ibi mo sì ń lọ yọ̀ọ̀nà ṣẹ̀ díẹ̀ Bọ́lá ń kọ́. òun náà wà wọ́n lọ fún operation kan ní sà. lọ operation pé ó ní ẹ máa rán mi sí o. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ mo ní òun ràn yín sí ojú gbogbo yín ní dán yìí iṣẹ́ ń lọ déédéé ó dàbí pé operation yín ẹ̀ ń rí iṣẹ́ tààrà. bẹ́ẹ̀ ni sà. àbọ̀fẹ́ mi. bàbá erin ọmọ kì í jẹ kókó abẹ́. mo ti dàgbà nù ọ́ mo sọ bẹ́ẹ̀ fún Bọ́lá náà jò ní ẹ̀rín lòun náà fi dá lóhùn òkè lẹ́sìn ń wò operation tèmi náà lórí omi ọmọ ń ṣe kékeré ìṣẹ́bà mi wá kan. àbáyín wa kan láti ta ọmọ tó ṣe bím. ọ̀dà mò ń bọ̀. ó ngbà kọ wí fún pé gbẹ́rẹ́ lẹ́sìn ẹ bá ti ṣí gbẹ́rẹ́ ń tí ẹ fi ṣe nù àmọ́ ń jọ ẹ bá ti ń lọ operation yín ẹ má ṣe nǹkan pẹ̀lú ọkùnrin kankan gbọ́dọ̀ jìyàn ó léwu o sọgbọ́ gbogbo ẹran tọ́ka bá fẹnu sọ ẹnu ọ̀ka ló máa kú sí bó ṣe jẹ́ nù torí tẹ mo ṣe ń ṣàdúrà yìí o bóyá o lè ronú padà pé kọ́ ọ fẹ́ mi. ọmọ kankan bí ẹni bá wọ̀ tó wò sí tí ò rí kókó bọ́ bá ilé gàndí ẹ̀yìn báyìí tàbẹ́ rẹ̀ ní ọ̀mẹ́nu sán. ọ̀dà bá mi kí Bọ́lá. Dábì báyìí mọ́ dábì báyìí mọ́. Yóò fọ́tà ní egun ọ̀bùn sí ọjọ́ kò mọ̀ nípa ti ṣe kékeré mọ́.
so rọmọ Tolú torí rùmùrùmù tó dúdú tó máa ń tẹ̀lé wa àti kọmíṣánná ọ̀rẹ́ rẹ̀ wá bí hùn alálùbáríkà ọmọ ni o sọ fọ́rẹ́ rẹ̀ kó tọ́jú rẹ̀ dáadáa o bó bá ṣe ń tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ ni gbégómù adébásí kó dẹ̀ sọ́dẹ̀ di ẹnu àgò tí ò gbọdọ̀ lọ́bì kọ̀kọ́ tó bó bá ti ń ṣe sìnà ìfàsẹ́yìn ó mọ ọdẹ bá o torí kókókó là ń rán fàdí tí o kó fi sáwọ́ sí rẹ̀ kó mèé jẹun o. kó máa tọ́jú Tolú dáadáa. bẹ́ẹ̀ ni tó bá ti ń tọ́jú ẹ̀ á sì kí máa lọ sókè. bẹ́ẹ̀ ni. àwọn tìbí tẹ̀lé fíìmù náà mo ti sá tìbí bẹ́ẹ̀ ṣe sọ. bó bá ṣe dé ìwọ̀n tó bá ṣe báyìí. Yeah, girls. Ṣé ẹ gbádùn ara yín? Firstly, mo fẹ́ apologize pé mi ò sí nílé the first time tí ẹ wá kí ọ̀rẹ́ yìí. Mo lérò pé ó ṣe ní lálẹ́. Ẹ jẹ ẹ mú. That's good. And mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ni because you see bẹ́ẹ̀ ṣe wà yìí tí wàá pẹ́ nífẹ̀ẹ́ mi ẹ̀ẹ́dì máa wá kí all the time. And Sherry, mo tún máa tún fún yín ní the second apology. Mo fẹ́ fún yín ní surprise now. Now tí a bá ti kúrò níbí, ó ní ibì kan tí mo fẹ́ gbé lọ tí ẹ̀yin lọ tí mọ̀ ní táwọn yìí. Yes, orí omi ni. Ayé orí omi. Orí omi. Ẹ ṣe gbòòsà mẹ́ta fún ṣí. Don't worry, I'll call you. Take care of yourself. Báwo ni? Wait, lest I forget, bí mo ṣe ń driving ni mo rí ọmọkùnrin kan lòun náà ló ń wa mọ́tò jáde. Ṣé kìí ṣe ọ̀dọ̀ mi ló ti ń bọ̀? Àwọn ọ̀dọ́ mi ní cosmate mi ní wákìmẹ̀ ni. Ọkùnrin lẹni tá à ń sọ̀rọ̀ yìí. Àwọn ọmọ ọkùnrin ni. Ní cosmate. Bẹ́ẹ̀ni. Ó bẹ̀rẹ̀ sí ṣe lálejò oríṣiríṣi. Ṣé kò dé ẹnu náà bedroom mi? Ṣé ìwé ló wá kọ ẹni? Àbí kí ni? Ṣé kìí ṣe pé o dáná fún un? No, mi ìdáná fún ọ. Ìfẹ́ má bínú, ó yẹ kí n sọ fún yín lánàá kó fẹ́ wá, mo ti gbàgbé yín. Okay,
o notice pé business mi lọlẹ̀ àbí mo ṣe ń wá síbí business mi tí ò lọlẹ̀ nígbà tí mo ra bí àbí ìyáálé ẹ̀ ó pè é lórí aago wípé ó ń complain wípé mi ò ń gbélé. ṣé nǹkan tí mo sọ kọ́ nìyí nǹkan tí mo ń ṣàlàyé sọ fún yín ni wípé mo fẹ́ kẹ́ mójútó business yín dáadáa. all right o try láti advise me I will take to your advice. ṣé mo gbé nǹkan kan ni mo fẹ́ wò. ayé mi rèé láì ṣe pé ọmọ yìí rí ìdí theatre arts débi wípé ó lọ kó sí aṣọ tó wọ̀ yìí aṣọ tó wọ̀ yìí ló dàbí nǹkan fẹ́ fi náà tó fi sọmọ sọ́ọ̀tì ọmọkùnrin tí mo sì pàdé ìtorí lẹ́lẹ́ tó fẹ́lẹ́ burúkú yìí tí ara bí o ti dán nǹkan tí ò dá wọ̀ ṣe ìṣe ni kọ́ má ti máa disturb ọmọ rárá wọ́n tiẹ̀ ti ń trouble ẹ̀. mo lérò pé ẹ ti rí alert. wọ́n ti já wa tán báńkì. ó dẹ́ pé gẹ́gẹ́ bí àtijọ́ ṣàdéhùn. that is good that is good. mo trust yín ni mo ṣe fún yín níṣẹ́ mo dẹ̀ mọ̀ pé ẹ ṣe kọjá bí tí mi ràn yín dé pápá. ṣe rí address boy number 3 Banire Street. ṣùgbọ́n ó wà lẹ́yìn prison. ó wà lẹ́yìn rí ẹ pé ọmọ dáadáa ẹ ṣe and fana ni o. rárá ẹ gbàgbé tiyẹn àwọn sì dá ìjọ. Chini. Hello there. Ṣé wàá okay? Pẹ̀lẹ́. Mo gbọ́ fún ìsàwọn kan yà sí pàtó. No, àwọn tí agbó ṣiṣẹ́ mi. Àwọn ọmọ mi tí mo máa ń lò lọ́fíìsì mi. Ṣé mo ìgbà tẹ́mi ti travel? Mo wá ní kí wọ́n kó wá bá mílíkì lè ràn wọ́n níṣẹ́. Oníṣòwò lè gbà sí ẹ̀yìn. Oúnjẹ ṣá. All right, no problem. 5 minutes. Kó o bá mi gbé juice wá kí tẹ̀ kọ́ máa fi yẹn. Seun, you can't continue like this. Yes, láti state headquarter fún àwa agbófinró. Gẹ́gẹ́ bí ìwádìí tí a ṣe lórí ọ̀rọ̀ ikú ọmọ yín, a ti rí ibi tí ó kú sí. Kí ló wí? Ayọ̀lá mi. Madam. Ẹ bá wa ṣe. Níbo ni ẹ ti rí? Níbo gangan ló kú sí? Ibi tó kú sí kan ló ṣe kókó sí. Àmọ́ a ṣe ń ṣe ìwádìí ká lè mú àwọn èèyàn amòòkùnṣìkà tó ṣe ikú pa ọmọ yẹn. But daddy, ẹ jẹ́ kí mi tẹ̀lé wọn lọ síbi tó kú sí, àbí? Kí ni mo dúró ṣe? Mr. Ṣẹ̀rí títẹ̀lé wa yẹn òun kọ́ ló ṣe kókó náà. Ẹ̀yin ẹ máa mójútó kọmíṣánná tá a bá ń ṣe ìwádìí tiwa lọ tá a mú àwọn tí ó ṣe kú pa ọmọ yẹn lọ́wọ́ báyìí àwa tún padà wá bí àwọn sọ fún yín. Ẹ jọ láìpẹ́ a tún padà wá tá a bá gẹ̀ẹ́ta àwọn ìwádìí wa bó ṣe ń lọ lọ́wọ́. tẹ̀lé ń tó kú. Ẹ wo mi ò ní láti dúró ẹ jẹ́ kí mi tẹ̀lé yín kí n tẹ̀lé yín lọ síbi sókò àbí dáàdi kí lè ro. Officer, sir, let's go. Thank you, sir. Mo ti gbọ́. Ẹ wà ẹ.
Èmi ò ń béèrè ní talent tó kú ta ni tó. Ẹ ní sùúrù dàdí. Ṣé wà? Mi ò lè wọlé because ẹ má bínú ẹ pẹ̀lẹ́ mo dé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi lọ́fíìsì ló wá ní family house yín bílẹ̀ yìí náà wà mo ṣe ní kí n wá wò yìí. ṣé mo dúpẹ́ ṣé ìráyé mi ló dé bá. madam mi má sọ bẹ́ẹ̀ ṣé rí ilé olúwa kì í ṣú that's number one then number two gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ sẹ́dá láyé ewé kan ò ní jábọ́ lára igi fọlọ́ máa mọ̀ pa gbogbo ẹ̀yọ́ lọ́hùn ẹ̀yìn fọkànbalẹ̀ bọ́lọ̀ ń ṣe ń ṣiṣẹ́ kò lè yẹ̀dá. eléyìí ti ṣú ṣe. ṣé rí kò sí tọ́lọ̀wọ̀ lè ṣe èmi mọ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́ ẹ ṣaragiri ẹ ṣaragiri jọ kẹ́ ẹ lọ sílé ilé ẹwọ́ bí ẹyin náà ní ẹ wà mo mọ̀ pé family house event ìtọ́lọ̀ ti ṣe fún yín ó ti jù báyìí lọ kẹ́ ẹ wà nílé tí kó má jẹ́ pé bí ilẹ̀ máa wà tí bá máa kí táwọn máa kí ṣe ti lọ èmi náà sì ti padà àwọn ìpè ẹ bá mi kí madam. wọn bọ ẹ ṣe. ẹ má bínú pé mi nílé sí. no kò sí problem. No, ta làwọn ta ni wọ́. Mr. Man, tí arákùnrin yìí ò bá mọ̀ yín rí kò ní mú wa wá sọ́dọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ilé láti kọjá tí ò mú ìyá ń bẹ̀. Wait, gentlemen, èmi ò pa irọ́ mi ò parí láti jọ́ tán ti bèbè mi ò dẹ̀ ní títorí ilé ìkínpá mi ò mọ this riff raft rẹ. Ẹ máa tẹ̀lé wa dé station. Mo ní mi ò mọ ọ̀yàn rí o ní kí n tẹ̀lé. ẹ ṣe sùúrù. Why is your man shouting on me? Bàbá yẹn fi wèrè lẹ́jà rí à. Wọ́n ti mú wa nìyẹn bẹ́ẹ̀ ṣe máa gbà á kúrò bẹ́ẹ̀ nìkan jẹ́ ká mọ̀ ẹbẹ̀ wá ṣé ó dẹ̀ ti ya ni ó ti ya nìyẹn. Look, he was stupid in mind. Orí ẹ ò dẹ̀ pé torí ẹ bá pé ní ṣe bí when I met you guys ìwọ sọ fún mi pé capable ni kí lẹ wá lọ jáde fún mi fún what was the meaning of this. Ẹ máa tẹ̀lé wa dé station lórí ikú ọmọ rẹ yín kọmíṣánná àti àwọn ẹ̀mí míì tó tún ti ti ọwọ́ yín bọ̀. Station. Abidin the good police station, sir. Officer. Yes, sir. Arrest him. Ẹni sùúrù. Ṣẹ́rí oríta rẹ̀ tá a dé ẹ jẹ́ kí gbogbo wa ká jẹ́ olúwàbí. Now ìgbà tí ọ̀rọ̀ ti rí báyìí ìwọ ò ṣe jẹ́ kí àrò àtẹ̀ báyìí ká lè ṣẹ́tù lẹ́sẹ̀kẹsẹ̀. Àbẹ̀ bá jà pé lẹ́jà ni. Mr. Tí ẹ bá argue anything pẹ̀lú mi wà dé station yẹn pẹ̀lú àpárá. Mi ò ní argue pẹ̀lú bet ohun tó wà lọ́wọ́ ìbá mi kọjú ẹ̀ sílẹ̀. Mr. Man, a bẹ́tà kó má sọ nǹkan kan bí torí pípé nǹkan kí nǹkan tẹ́ ẹ bá sọ ń bí la máa lo against any court of law. There's no problem. Let's go. Gbé kí n lọ wáyé. ọmọ tó kọ ìbáwí ṣóhun